pé fífà Ibn Qayyim ní pé fiha minal manafi'i lil abdan ibà tẹ́ rí tí máa ń ṣèyàn yẹn tí ó ṣe déédéé àyà tí a kà síwájú pé nǹkan níbi Ọlọ́run lè fi kàn yín kẹ́yìn owó pa burú ni oore sí lọ́wọ́ bá Allah fẹ́ fún yín bẹ́ẹ̀. Ibn Qayyim ní ìgbà míì ibà ó lè mú ọmọnìyàn àǹfààní yóò máa wá jẹ́ fún ara rẹ̀ nínú àwọn àìsàn kan tó yẹ pé tó bá lóun lóògùn kò lè róògùn fún àmọ́ tí bàbá mú yẹn lọ́lọ́run ó lò ń sábàbí tí ó fi fọ gbogbo àwọn àìsàn yẹn tí ó fi fọ́ dànù. Lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam fi yóò yé gẹ́gẹ́ mùsùlùmí ipe tó o bá ń rìn lọ àbí tí nǹkan kankan bá débọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí bóyá o fẹsẹ̀ kọ́ ni àbí nǹkan kankan sí ọ láburú ó wá ní ọ lára yá mà ipe Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò fi pẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni o. Nípa abẹ́ jamaa nínú ẹ̀kọ́ tí a fẹ́ ká mà nínú àsìkò tí a wà yìí òun náà ní pé ṣe rí àsìkò yìí wọ́n ní àwọn àsìkò táwọn ẹni síwájú wa tán máa ń fẹ́ràn jù ní àsìkò ọyẹ́ yìí àwọn ẹni síwájú wa fẹ́ràn rẹ̀ púpọ̀ nínú àwọn salaf àwọn tabi'in àtàwọn sọ̀hábà náà bẹ́ẹ̀ náà sọ̀hábà Nabi náà sallallahu alaihi wasallam tó ní nínú ọ̀rọ̀ yìí torí ọ̀rọ̀ tá a fẹ́ kà fún ara wa yìí wọ́n lé léyìí tó lálàáfíà òun náà ní pé kásàfitì rẹ̀ sọ́dọ̀ àwọn sọ̀hábà bíi Umar ibn al-Khattab àti Abu Hurairah àtàwọn míì náà pàápàá jùlọ arákùnrin kan tó ń pè ní Amir ibn Mas'ud òun jẹ́ bíi tabi'in wọ́n lọ́wọ́ bá Nabi sallallahu alaihi wasallam kò bá aláyé wọ́n ní wọ́n máa ń sọ pé àsìkò ṣìtá yìí àsìkò ọyẹ́ yìí wọ́n ní ó jẹ́ àsìkò kan wọ́n ní as-sawmu fi ṣìtá ganimatun al-barida wọ́n ní sẹ́ẹ̀rí ká gbààwẹ̀ nínú àsìkò tá a wà yìí kì í ṣe pé àwẹ̀ kan wà tọ́lọ́run lábọ̀ wá lọ́rùn o àmọ́ àwọn àwẹ̀ súnà tẹ́rí tá a máa ń gbà yẹn oye tó bá bọ́ sírò àwọn àsìkò tá a wà yìí bóyá àwẹ̀ ìjọ Monday àbí àwẹ̀ ìjọ Thursday àbí àwẹ̀ 13 14 15 oṣù ojú ọ̀run àbá àwẹ̀ náà lọ fẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba Allah ni wọ́n lásìkò yìí tó ọba gbà àsìkò èrè ńlá ni fún ọ àsìkò kórè ni kí ló jẹ́ àsìkò kórè wọ́n ní nítorí pé òru àsìkò tá a wà yìí òru rẹ̀ gùn gan ọ̀sán rẹ̀ wá kéré ọ̀sán tó bá sì kéré ó dùn gbààwẹ̀ ìnira èèyàn ò ní mọ ìnira rẹ̀ bí ọ̀sán tó bá gùn ọ̀sán tó bá gùn gan ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa gbá sẹ́lẹ̀ ò ní súnmọ́ ni ẹlòmíì gan tí ìmánì rò bá tó nǹkan yóò máa béèrè gba aago mélòó ló lù báyìí sásìkò tún ní òtí tó ni wọ́n ní àmọ́ tó bá gbààwẹ̀ nínú àwọn àsìkò tá a wà yìí wọ́n ní ilẹ̀ àwọn àsìkò yẹn ọ̀sán rẹ̀ pẹ́ ilẹ̀ pẹ́ sú opportunity ni yóò wá jẹ́ fún ọ ọgbà ládàá tó pé ìnira tí ó sì kàn níbi àwẹ̀ tó gbà yìí ò ní tó nǹkan so wọ́n ní nínú àwọn àsìkò yìí ni àwọn ẹni síwájú àwọn máa ń lò ní opportunity náà kódà Ibn Mas'ud radiyallahu ta'ala anhu kátó ka ọ̀rọ̀ Ibn Mas'ud ọ̀kan náà àwọn ẹni síwájú ní wash-shita'u ghanimatul 'abidi wọ́n ní sẹ́ rí àwọn àsìkò ọyẹ́ tá a wà yìí àwọn ẹni ìjọsìn fọlọ́run òdodo wọ́n láwọn àsìkò kórè wọn lélẹ̀ àsìkò opportunity wọn ni àsìkò tán máa ń fara gbolẹ̀ fọlọ́run ni tí wọ́n ṣiṣẹ́ kékeré wọ́n sì gbàládà tó pọ̀ Ibn Mas'ud wọ́n ní tí idha aqbala faslu shita wọ́n ní tásìkò ọyẹ́ bá ti dé lásìkò Ibn Umar Ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n ní Ibn Mas'ud máa sọ pé marhaban bi shita oṣù ọyẹ́ makabo oye máa wọlé máa rọra tanzilu fihi albaraka àsìkò yẹn o àsìkò tọ́lọ̀ máa ń sọ albarka kalẹ̀ ń bẹ̀ ni o yatulu fihi al-laylu lil-qiyam ní títorí pé nínú àwọn albarka tọ́lọ̀ máa ń sọ ń bẹ̀ ni pé òru rẹ̀ gùn gan fún wa ẹni bá fẹ́ ṣe náfìlà nu wa yóò nara tán gan torí òru rẹ̀ gùn tó bá fẹ́ ṣe náfìlà ó ṣe náfìlà dáadáa tó bá tó fẹ́ sùn ó torí bí sùn torí òru rẹ̀ gùn dáadáa wọ́n ní òru tó lálùbáríkà ni o bákan náà wan naharu lis-siyam ọ̀sán rẹ̀ wá ní ó kéré níwọ̀nba ó fi gba àwẹ̀ ó sì gba ládàá àwẹ̀ tí tó pọ̀ ìnira ò sì ní kàn ọ́ púpọ̀ ìfaradà tó ṣe yóò kéré ládàá rẹ̀ ó sì pé níwájú Ọlọ́run ọba Allah láwọn àsìkò yìí ọ̀kan náà àwọn ẹni síwájú tábìí ni wọ́n pè ní Ubayd ibn Umayr ó ní tó bá ti di àsìkò irú àsìkò tá a wà yìí wọ́n ní yóò mọ̀ sọ báyìí pé ya ahlal Qur'an ẹ̀yin tẹ́ ẹ mọ̀ Qur'an ní kà dáadáa ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ kà náà ẹ lọ kọ́ o ó ní gbogbo ẹ̀yin ará ilé Qur'an tọ́lá laylu li salatikum ó ní òru ti gùn fún yín báyìí o ẹ máa ka Qur'an dáadáa níbi náfìlà yín wa qasura an-nahar li siyamikum faqtanimu ó ní ọ̀sán yín wá ní ọ̀sán yẹn kéré ẹ máa gba àwẹ̀ fọlọ́wọn ọba Allah mbẹ́ eléyìí náà la fi wò ó pé bóyá pé ká múrù àwọn ẹ̀kọ́ yìí wá ọ̀pọ̀lọpọ̀ alẹ́ máa fura pé àsáwọn àǹfààní ń bẹ nínú oṣù tá a wà yìí yóò kàn máa wọ pé bí wẹ́dà ṣe ń lọ bí ṣe ń bọ̀ yẹn oyin kan lọ lásán ni Ọlọ́run bá subhanahu wa ta'ala ń fi ń ṣe oore fún ẹnì kọ̀ọ̀kan wa ni kódà nínú àkọọ́lẹ̀ kan tí a rí wọ́n ń jó yé wa pé Imam Malik rahimahullahu ta'ala
nínú tírà àfáàwà Ali bun Hasan al-Halabi rahimahullahu ta'ala wọ́n jẹ́ wá pé àwọn àfáà wọ́n pín àwọn ọjọ́ ayé ìgbà tá ń lò ní ọjọ́ ayé wọ́n pín sóríṣiríṣi àwọn míì pín sí ọ̀nà bíi mẹ́rin ìgbà tá a máa ń lò but Imam Malik rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n yẹ mo fẹ́ ká lò wọ́n ní ìgbà ayé ọ̀nà méjì ló pín sí ìgbà àṣìtá ìgbà ọyẹ́ àti gbòòrù wọ́n ní àwọn àsìkò yìí sí rárá wọ́n ní àwọn ọjọ́ bíi ìgbà méjì yìí òun náà ní ọjọ́ ayé ibadallah nínú àwọn nǹkan tá a tó fẹ́ ká tún dì mú àti rí gbọ́ yìí nísìn wípé ìrẹ́ ọmọ ìyá mi bóyá èyí dìde lóru tẹ́lẹ̀ bóyá òun wò pé opportunity gbá òru kéré púpọ̀ òru ti wá gùn fún ọba yìí o tọ́ ìbá dìde lóru tẹ́lẹ̀ má jẹ́ kóru rẹ̀ ó bọ́ láwọn àsìkò tá a wà yìí ó yé nítorí pé kò sí bọ́ sí lọ́ọ́ fẹ́ sùn tó tọ́ ọ bá sùn láwọn àsìkò tá a wà yìí ó yẹ kórun ó sú ọ tí ì bá ṣe pé oorun lábí lọ bá jẹ́ tí ì bá ṣe pé torí oorun lọ fi wá sáyé wọn ò sì dẹ́nìkan nu wa ká wá sùn láyé oye àá máa ń sùn láti fi lálàáfíà ní bọ́run bá tó pọ̀ jù náà ó lè bí nǹkan míì sínú ara so nípa báyìí opportunity ní fún mi àti ẹ ká lò nínú àwọn àsìkò yìí ká fi dìde fún Ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ìwọ́n tó bá mọ Kùránì kan náà àsìkò òru ní opportunity ní fún ọ kó ka Kùránì bákan náà bóyá wọ́tọ́ ọtí yìí máa gba àwẹ̀ oye àwọn àwẹ̀ sunna bóyá ọgbà rí tẹ́lẹ̀ tó ń wò pé bóyá pé tó bá ní kó gbà àwẹ̀ ó tètè máa gbọ́ opportunity ní fún ọ àsìkò yìí tó bá gbà àwẹ̀ ò ní tètè gbọ́ tí lè ó fi sú ọ sì gba aládá tó pé níwájú Ọlọ́run ọba Allah bákan náà inú àwọn tí wọ́n tún ní ó tún yẹ ká kọ́ lẹ́kọ̀ọ́ nínú àwọn àgbà tí a wà yìí òun dẹ̀ ni pé wáàsí pọ̀ púpọ̀ wọ́n ní bá ti ń wọnú gbọ́ ọyẹ́ yìí ká máa rántí oyé ìtọ́lọ́wọ́n ọba Allah fi atẹ́gùn dáradára fáwọn kan náà àwọn kèfèrí anabi Hud alayhi salam àwọn ọjọ́ wọn ìgbà wọn sorí kunkun sí Ọlọ́run ọba subhanahu wa ta'ala kò sí ìtọ́lọ́run fi pa wọn rẹ́ tó ju atẹ́gùn lọ wọ́n ní bí ìgbà bá ti wọ́n ń dé náà tátẹ́gùn lágbára náà káà náà máa ronú pé Ọlọ́run sì fi atẹ́gùn pa wọn kan rẹ́ ká máa wá bẹ́ lọ́run pé bó lọ́lọ́run ò sí ní fatẹ́gùn pa wọn náà rẹ̀ torí wọ́n ní nínú ìṣẹ́ṣẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìyàwó Aisha ní tí atẹ́gùn bá ti ń fẹ́ báyìí wọ́n lójú anabi ó pọ́n anabi ó máa wá kóólé anabi ó máa kóóde anabi ó máa lọ wọn ó máa bọ̀ ó dìgbà tí atẹ́gùn yẹn bá lọ àbí tí òjò bá rọ̀ tí atẹ́gùn ò fẹ́ mọ́ lọ́kàn anabi ó tó balẹ̀ ìyàwó Aisha ń béèrè pé kí ló le tó báyìí ìyàwó Aisha ni kí ni mo mọ̀ tọ́lọ̀ ń fẹ́ fi anabi ní yín sọ fún ìyàwó Aisha pé kí ni mo mọ̀ tọ́lọ̀ ń fẹ́ fi òjò yẹn atẹ́gùn yẹn kí ni mo mọ̀ tọ́lọ̀ ń fẹ́ fi dá lára ipe àwọn àjọ anabi Hudu náà àdánúlá náà àwọn náà báwọn náà ṣe fọkàn sí pé òjò kan sú ni òjò súlé wọn lórí njọ́ kan ni anabi wọn wá ń sọ fún ọ pé anabi Hudu sọ fún ọ pé òjò ìyá tẹ́ ń béèrè pé kọ́lọ́hún rọ̀ lẹ́yìn lórí ló ti ń bọ̀ wáyé o wọn lé ordinary òjò lélẹ̀ yìí àṣebí ó rọ̀ njó ní iná òjò kẹ́ni ńgbà Ọlọ́run rọ̀ lé wọn lórí báyìí oye ó wá jí òjò ìyá Ọlọ́run ọba Allah ni fa amma Adun fa uhliku birihin sarsarin atiya Ọlọ́run ní ẹ̀rí àwọn Ad Ọlọ́run ọba Allah ni àárọ̀ afẹ́ atẹ́gùn oye sí wọn atẹ́gùn olófe ni oye láfẹ́ ilé wọn lórí Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni a sì pa wọn rẹ kọ́lọ̀ mọ́ pẹ́ nìkọ̀ọ̀kan wa rẹ o ọlágbára Ọlọ́run ọba Allah bákan náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àjọ kan pè wọ́n ní Ahzab àwọn ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n dìde ogun sáà Ànábì sallallahu alayhi wa sallam Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi pa wọn náà rẹ atẹ́gùn náà ni wọ́n ní bá a bá ti rí pé atẹ́gùn fẹ́ yẹ ká máa retí ntọ́lọ́run ọba Allah máa ń fi atẹ́gùn dá lára wọ́n fọkàn sí pé nǹkan fi ordinary lì ní bákan náà bátẹ́gùn bá wà ń fẹ́ mọ́mọ́ sépè látẹ́gùn aburú ńlá ni nínú ẹ̀kọ́ òun náà ni pé wọ́n lá Nabi sallallahu alayhi wa sallam Ànábì rí arákùnrin kan jọ kan atẹ́gùn gbé aṣọ rẹ̀ ó wá ń sépè látẹ́gùn Ànábì wá ń sàlàyé fún pé sọ́ọ̀mọ́ pé atẹ́gùn yẹn innaha ma'mura Ọlọ́run ló ránṣẹ́ ó wá ń sépè lé bẹ́ẹ̀ bá sì sépè lé ẹni tí ò tọ́ sépè wọ́n ní èpè yẹn yóò padà wá bá onítọ̀hún nípa báyìí àánú Ọlọ́run ọba Allah ni ọmọ bẹ́ẹ̀ lọ́hùn bátẹ́gùn bá ti ń fẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní Umar bin Khattab wọ́n ló ń ṣe hajj njọ́ kan ó ń ṣe ìrìn àjò lọ ìrìn àjò hajj Abu Hurairah náà wà ní ìrìn àjò yẹn wọ́n látẹ́gùn kan wá ń fẹ́ atẹ́gùn ní agbára gan atẹ́gùn yẹn bó ṣe wá ní agbára Umar wa ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn pé ta ló mọ̀ nǹkan kan nípa ẹ̀kọ́ nípa atẹ́gùn nu wa èyí tí ó ṣàlàyé rẹ̀ fún wa bóyá gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam Umar ò rí ẹnì kankan ṣàlàyé fún wa nígbà wa yẹn padà wá lọ sọ fún Abu Hurairah wa gbọ́ Abu Hurairah wa lọ bá Umar pé ìrẹ́ Umar mo gbọ́ pé wọ́n lọ ń béèrè pé kílẹ̀ kọ́ta fẹ́ rí níbi atẹ́gùn ó ní èmi gbọ́ tà Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé pé tẹ́ ẹ bá ti rí atẹ́gùn o la tasubbuha ẹ má ṣe pèlè o ẹ má bu atẹ́gùn o má jẹ́ ó jáde lẹ́nu rẹ kọ́ ni atẹ́gùn ò sì wò lélẹ̀ kò gbọ́dọ̀ jáde lẹ́nu mùsùlùmí òdodo tó bá máa ń ti ń ṣe
nítorí pé tó bá ń sọ pé atẹ́gùn òsì ẹni tó ránṣẹ́ lọ ń bú yẹ ọ̀ ń bú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run tí sì ń fi atẹ́gùn ó nídìí tí fi ń fi atẹ́gùn àfáwa Abu Hurairah wa ní Ànábì sallallahu alaihi wasallam ní tá bá ti rí tí atẹ́gùn ń fẹ́ bẹ́ẹ̀ yẹ ní tá a máa ṣe náà ni pé a máa bí ọlọ́run ọba Allah pé sallallahu al-khayra fiha béèrè oore tí ń bẹ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba Allah wa ta'awwadhu minallahi min sharriha aw kama qala kọ́ wa béèrè lọ́dọ̀ ọlọ́run ọba Allah kó lọ níbi oye aburú tí ń bẹ ń bẹ. ibi àdìsù ìyàwó Aisha ta ti lọ nípa Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní bí Ànábì sallallahu alaihi wasallam bá wá rí pé atẹ́gùn fẹ́ àdúrà tá Ànábì máa ṣe ìrẹ́ ọmọ ìyá mi ìwọ náà lọ́kọ́ èyí tọ́ ọba ti wá mọ̀ lárúbá bóyá kọ́kọ́ máa ṣe Yorùbá kọ́ wá wábò lọ́ọ́ ti kọ́ tọ́ ma bọ́ ọba ti rí pé atẹ́gùn fẹ́ oye ìtọ́ máa sọ fọ́lọ́wọ́n ọba Allah ní pé Allahumma ìrẹ́ ọlọ́wọ́n ọba inni as'aluka khayraha ọlọ́run oore tí ń bẹ nínú atẹ́gùn yìí ni mo fẹ́ lọ́dọ̀ rẹ o wa khayra ma fiha àti oore tó fi sínú ẹ̀ wa khayra ma ursilat bihi àti oore tí ń gbé bọ̀ wá ní ọjọ́ jẹ́ ti sèmi o wa a'udhu bika min sharriha ọlọ́run ọba mo bẹ̀ ọ́ làmí níbi aburú tí ń bẹ ń bí atẹ́gùn yìí o wa sharri ma fiha àtàburú tí ó kó sínú wa sharri ma ursilat bihi oye bákan náà aburú tí ń gbé bọ̀ wá tí wọ́n fi ránṣẹ́ oye máa bẹ ọlọ́run ọba Allah kọ́lọ́run ó dáàbò bò ọ́ níbi aburú bẹ́ẹ̀ níbi àdìsù afáwa níbi àdìsù afáwa Abu Hurairah tá ń sọ lọ wọ́n ní Abu Hurairah ń sọ fún Umar bin Khattab pé ó mọ̀ pé atẹ́gùn yìí min rawhillah oye ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba Allah ni o min rawhillah li ibadi ìkẹ́ ló jẹ́ ta'ti bil khayr wa ta'ti bil sharr ìgbà mi ọlọ́run ọba Allah yóò gbé wá yóò máa jẹ́ àánú fáwọn èèyàn ìgbà mi yóò máa jẹ́ aburú abi ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àti atẹ́gùn máa ń fi abẹ́ lọ́hùn kọ́lọ́hún ọba kọ́lọ́ mọ́jì ó fẹ́ ilé tí ó jẹ́ ti bínú rẹ̀ lé wa lórí ọlá agbára ọlọ́run ọba Allah ọlá orúkọ rẹ̀ bákan náà gẹ́gẹ́ bá ti ṣàlàyé síwájú wọn tá a bá ti rí tí atẹ́gùn ti ń fẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta tá a kọ́ ra wa ó dẹ́nu pé ká máa wọ ọlọ́run ọba Allah lónìí sọ níbi aburú bẹ́ẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ tó tún ní ká mà nípa àsìkò tá a wà yìí ó náà ni pé nínú hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní Abu Hurairah hadith tó wọ́n gbà wá wọ́n ní qalati an-naru wọ́n ní iná ó sọ́njọ́ kan fún ọlọ́run ọba subhanahu wa ta'ala na kí ló ṣe na ok na ẹ wá bá ń gbé na wọ́n ní wọ́n sọ́njọ́ kan wọ́n ní Abu Hurairah radiyallahu ta'ala anhu ó lọ́wọ́ ó ní ó gba àdífi wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní iná ó ń sọ fún ọlọ́run ọba níjọ́ kan ipe akala ba'di ba'da akala ba'di ba'da ó ní bẹ́ẹ̀ tí ń pe ìrẹ́ ọlọ́run ọba ibi tí inú ń bí mi dé tọrọ ọlọ́run ọba ń retí àwọn ọmọ ilé iná kọ́lọ̀ mọ́ fi èmi àti yín sínú wọn o ìṣẹ́jú tó kéré jù nínú iná kọ́lọ̀ mọ́ jẹ́ abá wọn lò ọlágbára ọlọ́run wọ́n ní iná ò máa wá wọ́n sọ fọ́lọ́run ọba pé òun ti jóra ara àwọn nígbà tóun bínú tóun ò rí nǹkan kan tóun ṣe pé kíni tóun ó jó gbogbo àná mọ̀ pé tí náà bá rí ní tí ó jó mọ́ kíni ó ṣe yóò máa jó rẹ̀ ni wọ́n ní ó wá ń pè lọ́dọ̀ ọlọ́run pé fàdínlì àni àtànẹ́fàs ó ní ìrẹ́ ọlọ́run ọba ó wá wù mí kọ́ fún mi ní yọ̀ǹda mo fẹ́ mí Allahu Akbar iná lòun fẹ́ mí wọ́n ní fa'adhina laha bí nafasaid márùn jọmọ́ wọ́n wá fún ní yọ̀ǹda ọlọ́run ọba Allah wá fún ní yọ̀ǹda ipe kó máa mí lẹ́ẹ̀mejì ipe kó máa mí ní kíni lẹ́ẹ̀mejì wọ́n ní mímí alákọ̀ọ́kọ́ rẹ̀ tó bá kọ́kọ́ mí yóò máa jẹ́ ìgbà kíni ìgbà àṣìta ìgbà ọyẹ́ oye nítorí pé tí ó bá fi mí síta wọ́n ní mímí rẹ̀ tó bá mí síta yẹ oye ìgbóná rẹ̀ ni ó wà bọ́ sáyé lásìkò gbà yẹn so wọ́n ní a máa ronú nù ronú tá a máa ronú náà nìyẹn pé tásìkò yẹn bá ti dé o ká máa pé ha iná ló mí síta yìí o mímí iná la wá rí yẹn o là ń pariwo là ń sọ pé ó lágbára yìí o ẹni tán bá wá jù sínú náà ńkọ́ kọ́lọ̀ mọ́ sí wa ní èrò náà o ọlá agbára ọlọ́run ọlá orúkọ ọlọ́run ọba Allah bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí ẹ̀sìn ọlọ́run ọba Allah tó fẹ́ ká mà òun náà ni pé bí àsìkò ṣe tutù yìí ẹ̀sìn ọlọ́run ọba Allah ó fún wa nígbà láàyè ká máa ṣe tayammum ká máa ṣe kíni àlùwàlá oníyẹ̀pẹ̀ kódà tó bá yẹ pé ọba fẹ́ wẹ̀ náà tó bá ní jẹ́nẹ́bà lára oye ìgbàláàyè ń bẹ fún ọ nínú ẹ̀sìn ọlọ́run ó kọ́kọ́ nu ojú ara rẹ tí dọ̀tí wà ń bẹ yẹn ó wá sí àlùwàlá oníyẹ̀pẹ̀ àlùwàlá oníyẹ̀pẹ̀ oye bá a ti ń ṣe ti àlùwàlá òun náà láṣẹ ti wẹ̀
kò ju pé kó dáwọ́ rẹ délẹ̀ lọ ó dáwọ́ rẹ délẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ọwọ́ rẹ àtẹ́lẹwọ́ rẹ bá ó ṣe bísímìlá ó dá délẹ̀ tó bá ti dá délẹ̀ ní tó lè pa ọ́ lára nínú ọwọ́ rẹ yẹn ó gbìyànjú láti gbà kúrò ńbẹ̀ ó wá fi àtẹ́lẹwọ́ yẹn ó fi nu ojú tó bá ti fi nu ojú ó wá fi inú àtẹ́lẹwọ́ tòsí ó fi nu ẹ̀yìn ọwọ́ ọ̀tún inú àtẹ́lẹwọ́ ọ̀tún ó fi nu ti ẹ̀yìn òsì ó ti tán ó ti sàlù alátọ́ ti wẹ̀ tán nìyẹn ìrún parí gbọ́ yé báyìí kò ju báyìí lọ kì ó sì sí pé tó bá wá ṣe tàyámùmù tán má jẹ́ ọwọ́ rẹ̀ ó já má wá gbé lọ bí ó ti wà lùwàlá gbogbo orú eléhùn kò lẹ́rìí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sá ti mú yẹ̀pẹ̀ wá yẹ̀pẹ̀ kó da ọwọ́ rẹ̀ délẹ̀ tó bá ti da ọwọ́ rẹ̀ délẹ̀ ní tó lè pọ́ lára kú ń bẹ̀ ya gbìyànjú láti gbọ̀n án nù ó wá fi àtẹ́lẹwọ́ òsì ó fi pẹ̀yìn ọwọ́ ọ̀tún ó fi àtẹ́lẹwọ́ ti kíni àtẹ́lẹwọ́ ti ọ̀tún ó fi pa ti ẹ̀yìn òsì ó wá fi ra ojú rẹ̀ àbí wọ́n bá sì fi da ọwọ́ délẹ̀ tán ẹ̀kan náà ló da ọwọ́ délẹ̀ kọ́ kọ́kọ́ gbé ọwọ́ yẹn kó fi pa ojú rẹ̀ tó bá ti fi pa ojú tán ó fi tọ̀tún báyìí ó fi pa báyìí ó sì fi pa ti òsì ó fi pa ó ti sàlù alátán nìyẹn oye ó gbé gbogbo òórùn tó bá fẹ́ kí lódiwọ̀n àgbà tí ó bá ti romi àbí lódiwọ̀n àgbà tí àlàáfíà ò tí ì gbé láti lo omi ẹ̀rí lórí eléyìí náà ni pé wọ́n pè nìkan nínú àwọn sàhábà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n pè ní Amr ibn al-As Amr ibn al-As ó ní lọ́jọ́ kan jẹ́nẹ́bà ń bẹ lára wọn ìmáàmù mọ́sálásí wọn ni Amr ibn al-As ló bá rí pé òtútù mú ní àfáà bá ṣe tayammum ó bá bọ́ sí mọ́sálásí ló bá kírun fáwọn èèyàn ó kírun àsùbá fún wọn báwọn èèyàn ṣe lọ sọ fún Ànábì nìyẹn ìgbà ìmáàmù wa lónìí tayammum ló fi kírun àsùbá fún wa wọ́n là Ànábì wa pé ìrẹ́ Amr ibn al-As sallaita bi ashabika wa anta junub ó lọ kírun fáwọn jàmáà rẹ̀ ó sì ní jẹ́nàbà lára ó ní fa akhbartu an-nabiyya sallallahu alayhi wa sallam alladhi mana'ani min al-ightisal ó lóun wá sàlàyé fún Ànábì sallallahu alayhi wa sallam in tó ṣẹlẹ̀ sóhun tóhun ò fi ṣe pé kí tóhun ò fi lo omi ó wá ń sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé òun rántí ayọ̀ Ọlọ́run ọba Allah tọ́lọ́run sọ pé wala taqtulu anfusakum ẹ má para yín o inna Allaha kana bikum rahima ọba aláàánú ni Ọlọ́run jẹ́ fún yín o ó nílò òun fi wá ṣe tàyámùmù wọ́n Ànábì wa bú sẹ́rin pé ọgbẹ́sìn yìí látara yìí pé ẹlòmíì lónìí ó lè ní jẹ́nẹ́bà lára ń bí àìmọ̀ kan yóò lọ bomi sára ó lè ti bẹ̀ ẹlòmíì lè jáde láyé pẹ̀lú sábàbí bẹ̀ kódà eléyìí náà ṣẹlẹ̀ lójú ayé Ànábì rí Ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà kan Ànábì rán wọn níṣẹ́ ẹnìkan nu wọn wá dáràn jẹ́nẹ́bà ó jí ó dà nǹkan sára ló bá sọ fún àwọn yòókù rẹ̀ pé òtútù yìí máa lágbára bó láwàá sí báyìí àwọn yòókù ni wọ́n wẹ̀ ni ó dandan ni kọ́ wẹ̀ aláfíà àwọn ògbé àwọn lọ́wọ́ ẹni o bó ṣe bọ́ sí ilé ìwẹ̀ ni ẹ ṣẹ́sì mọ́ pé ilé ìwẹ̀ títí wọn kò ní gbogbo rúlẹ̀kùn tí wá ní tí ní sílẹ̀ afáwà yìí bọ́ sí ilé ìwẹ̀ báyìí ó dami sára báyìí ó gan mọ́ bẹ̀ ibẹ̀ ló kú sí wọ́n wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní qatalu ẹ̀yin lẹ pa o ẹ̀yin lọ́lọ́run ló ń sábà bí o kí ló dé tẹ́ béèrè tí ò bá yé yín oye wọ́n ní ìgbà yìí àwọn sọ̀hábà àyà ọ̀rọ̀ tayammum ò tí ì ṣẹlẹ̀ sórí ọmọ ìyá mi má para rẹ̀ má ṣe ra rẹ̀ léṣe oye tayammum ní kó gbìyànjú láti ṣe bálàáfíà rẹ̀ ò bá ti gbé àti lo omi oye bọ̀tẹ́ eléyìí tá a kọ́kọ́ gbìyànjú láti ṣe òun náà ni pé wọ́n ní ká kọ́kọ́ ṣe a lè bọ́ìlì omi ìgbàláyè yẹn náà ń bẹ èèyàn lè bọ́ìlì omi oye ò ní sáré lọ sídìí kíni tayammum yẹn ọ bọ́ìlì omi tọ̀ eléyìí táwa fi kún òun náà ni pé irun tá a bá wá fi tayammum tá a bá fi kíyàn bò láti ṣe gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sí sọ̀hábà yìí irun yẹn ò ní dá irun yẹn padà àmọ́ padà lọ wọ ìwé olómi kó tó di pé irun míì tó ṣe pé kíni kó tó pàápàá jùlọ tó bá sì jẹ́ pé bóyá àlàáfíà rẹ ti gbé láti lo omi tálàáfíà rẹ ò bá ti gbé láti lo omi oye gbogbo òun tó bá dé bọ́ lọ́mọ ṣe kíni lọ́mọ fi tayammum yẹn kí gbogbo tí ń ba àlùwàlá jẹ́ ni ó ba àlùwàlá olómi tí ń ba àlùwàlá olómi jẹ́ ló ba àlùwàlá tayammum jẹ́ ẹnu ẹyọ kan tó kàn léńbẹ̀ òun náà ni pé ìgbà wọn bá ti rí omi oye àlùwàlá tayammum ti ṣe pé kíni kódà bí ò bá ti já ó ti bàjẹ́ pàápàá jùlọ tálàáfíà rẹ bá ti gbé láti lo omi bákan náà wọn ní ìgbàláyé ń bẹ fún aláwọ̀ àsìkò tá a wà yìí ìrẹ́ ọmọ ìyá mi tó fi mọ́ pé ẹ̀sìn Islam ẹ̀sìn kíni ẹ̀sìn rọrùn ni bálàáfíà rẹ ò bá ti gbé oye láti wọ aṣọ tó fẹ́lẹ́ ọ wà wọ aṣọ tó ṣe pé kíni tó nípọn dáadáa kódà ó tún lè wọ sọ́ọ̀sì àmọ́ kó tó lè wọ sọ́ọ̀sì ọ sì àlùwàlá tó pé tó bá ti ṣe àlùwàlá tó pé oye bálùwàlá rẹ bá ti wá já padà kálí yẹn sàlùwàlá tán nísìn ọ wà wọ sọ́ọ̀sì tó bá ti wá wọ sọ́ọ̀sì ọ wá so abọ́ ọ̀tọ̀ abọ́ yàgbẹ́ ó ti yẹ tó bá fẹ́ ṣe àlùwàlá míì
oye ọ fọ gbogbo àwọn oríkèéríkèé tá a máa ń fọ bí àlùwàlá yẹn tó bá wá dé bí ẹsẹ̀ oye ò ní bọ́ sọ́ọ̀sì rẹ mọ́ ẹnu tó kàn ṣe ni pé ọ kàn fi omi ọ fi wẹ́ẹ̀tì kíni ọ fi wẹ́ẹ̀tì ọwọ́ rẹ ọ wá gbé lórí ẹsẹ̀ rẹ báyìí kìí ṣe pé ọ bu omi rẹ sọ́ọ̀sì rẹ o ọ wá gbé ọwọ́ ọ̀tún ọ gbé lórí ẹsẹ̀ ọ̀tún báyìí ọ wá pa wá sókè báyìí kálẹ́sẹ̀ wa ní lápèjúwe èyí wá pa báyìí ó ti tán ọ ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan so ìgbàláyé ń bẹ fún ọ táwọn àlùwàlá rẹ bá ń já báyẹn ìwọ tó bá wà nílé lódìdí 24 hours ọkàn máa pa sọ́ọ̀sì rẹ ọkàn máa pa sọ́ọ̀sì rẹ but ẹni ó bá wà nírìn àjò ìjọ mẹ́ta ló nígbàláyé láti lè ṣe but tí ẹ̀gbin ńlá bá ti ṣẹlẹ̀ sí yàn èyàn wà bọ́ sọ́ọ̀sì yẹn sálàyé yẹn yé èyàn wà lọ wẹ̀ náà tó bá tún àlùwàlá ṣe yóò ṣe wá wọ sọ́ọ̀sì míì bákan náà wọ́n ní àsìkò tí a wà yìí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ń sàlàyé ládàá tá a gbà ìpè ládàá yẹn gbàǹtà ok Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ń sàlàyé fún wa pé ala adullukum ala ma tamhu Allahu bihi al-khataya ala ma tamhu Allahu bihi al-khataya Ànábì ní ẹjẹ́ ń júwe fún yín o àwọn nǹkan bí mẹ́ta kan bẹ tẹ́ ẹ bá ń ṣe Ọlọ́run máa pèsè yín rẹ nígbà Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ń sàlàyé àwọn nǹkan yẹn Ànábì ní isbagul wuduhi inda al-makarih òun náà ní àwọn àsìkò tá a wà yìí kọ́ wa rọ́jú kọ́ sàlùwàlá dáadáa kọ́ ọ má torí kó tutù mú kọ́ wa sàlùwàlá burúburú ọ sí àlùwàlá ọ̀fọ̀ gbogbo ibi tó yẹ kọ́ ọ̀fọ̀ dáadáa bálàáfíà rẹ bá gbé omi ọwọ́ sàlùwàlá bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ Ọlọ́run bá Allah yóò parẹ́ fún oye ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ò ní parẹ́ òun náà ní àwọn gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ bíi kéèyàn máa bọ́lọ́run bá Allah worogún kó máa ṣẹbọ àbí kó máa ṣe zìnà àbí kó máa parọ́ kó máa jalè ọ̀pá yẹn tí ọ̀ túbá ni Ọlọ́run tó foríjì ọ́ so nípa abáyé bákan náà Ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì òun náà pé tí máa ń lọ mọ́sálásí dáadáa tí wọ́n ń retí àtẹni tí ń retí pé wọ́n kírun kan tán nísìn pé bó ṣe kírun tán kálá kírun jùmọ̀ tán nísìn kéèyàn wá jókòó kó máa retí ìrun sọ̀látùl asri pé asri ti fẹ́ wọlé wọ́n ní àsìkò tó fi ń jókòó yẹn Ọlọ́run ọba Allah yóò máa fi ṣe kíni yóò máa fi pẹ̀sẹ̀ rẹ̀ so wọ́n ní inú àwọn àsìkò tá a wà yìí oye àsìkò téèyàn máa ń ṣe pé kíni téèyàn máa ń gba aládá tó pọ̀ ni pàápàá jùlọ láti rọ́jú sàlùwàlá dáadáa ládá pọ̀ ń bẹ níwájú Ọlọ́run ọba Allah àdìsù kan wà nítorí àsìkò ìnílé ká bákan náà nínú tó ṣàlàyé fún àwọn náà ni pé àwọn àsìkò tá a wà yìí àsìkò kan ní tí ọ̀pọ̀lọpọ̀ kí náà ń pè é sísìn yóò máa pọ̀ ó ti yé sísìn yóò máa ṣe kíni yóò máa pọ̀ ẹ̀kọ́ tẹ̀sìn Ọlọ́run ọba Allah wa kọ́ wa ní pé ìrẹ́ mùsùlùmí tó bá fẹ́ sìn má máa pariwo gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ máa gbọ́ pọ̀ ń sìn kò bá ìwà mùsùlùmí mu tó bá ti fẹ́ sìn Ànábì ní kó fi ọwọ́ bu ẹnu rẹ báyìí oye àbí kó fi aṣọ kó fi bu ẹnu rẹ kìí ṣe ẹ̀kọ́ Islam kó wá fẹ́ sìn wọn lé ṣú gbogbo àwọn ará àdúgbò wọn bàbá kìíní àwọn ẹnu báwọn ti máa ń sínú kò bẹ́ẹ̀ kọ́ Islam ó ti yé Ànábì sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ sìn ó da ọwọ́ bo kíní ó da ọwọ́ bo ẹnu rẹ àbí aṣọ oye tó fi jẹ́ pé tó fẹ́ jáde lẹ́nu tiẹ̀ yẹn oye àlàáfíà ni ó ti yé àrùn kan fẹ́ jáde lẹ́nu rẹ kó má tún á lọ bọ́ sí ẹnu ẹlòmíì oye iná àwọn ẹ̀kọ́ tẹ̀sìn kọ́ wa nìyẹn bákan náà tá a bá ti wá sìn ká má gbàgbé láti máa ṣe alhamdulillah Ànábì ní gbogbo ẹni tó bá ti sìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá ti ṣe alhamdulillah sọ fún pé yarhamkallah òun náà wàá dán Ọlọ́run pé yahdikumullah wa yuslihu balakum oye àmẹ́ni tó bá ti sìn tí o bá ti ṣe alhamdulillah Ànábì ní ẹ má ṣe yarhamkallah fún bẹ́ẹ̀ yẹn bá wá sìn lẹ́gbẹ̀ẹ́ wa tí èsì mùsùlùmí ńkọ́ oye àwọn kan lọ bá Ànábì sallallahu alaihi wasallam jọ kan nígbà wọn ti rí wà Ànábì máa ń ṣàdúà fún àwọn tí ó bá sìn lẹ́gbẹ̀ẹ́ wọn àwọn náà bá sìn lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n retí ká Ànábì ó ṣe àdúà fáwọn Ànábì ṣàdúà fún wọn Ànábì ní yahdikumullah oye ẹlẹ́ẹ̀kejì la Ànábì ṣe fún wọn alákọ̀ọ́kọ́ ni pé yarhamkallah Ọlọ́run ó bá ń kẹ́ ọ ó ti yé oye tẹ́yìn bá sọ ẹni tó sín ó ti yé tó bá ṣe alhamdulillah ọ sọ fún pé kí ni yarhamkallah oye òun wá sọ pé yahdikumullah wa yuslihu balakum àwọn èèyàn bá ṣe wá sí Ànábì sallallahu alaihi wasallam sọ fún pé yahdikumullah Ọlọ́run bá ń fi yín mọ̀nà níta Ànábì sọ fún wọn nìyẹn oye nípa báyìí tẹ́yìn bá ti sín nínú Islam wọ́n ní a máa ń fọwọ́ bo ẹnu ní àyíṣe pariwo síta bákan náà ẹni tó bá fẹ́ yán náà kò bẹ́ẹ̀kọ́ Islam mú kí gbogbo àwọn èèyàn máa wá rí ẹnu yàn kódà Ànábì sallallahu alaihi wasallam gbogbo àtẹ̀yìn bá fẹ́ yán tó bá yanu báyìí inú ṣètọ́ni ó wà dùn pé ojú ọ̀nà ló sílẹ̀ iṣẹ́ kí n kó sí ni ṣètọ́ni ó fẹ́ kó sí ọ lẹ́nu bákan náà yóò tó wá máa fi ọ̀sẹ̀ ẹgbẹ́ bò lọ sí wá họ́gìlì báyìí nítorí pé àánú Ọlọ́run ọba Allah ní ètè tọ́lọ́run ọba Allah tó fi bu eyín wa yìí Allahu akbar tọ́lọ́run ò bá fi ètè bu eyín wa ni àbá ti ṣe rí àwọn èèyàn ò rí wa báyìí wọ́n họ ìwọ gbọ́ ríra rẹ nu gíláàsì ọ̀họ̀ àánú Ọlọ́run ọba Allah so nípa báyìí wọ́n tó bá fẹ́ yán ó fi ọwọ́ ó fi bo ẹnu bákan náà bá a ṣe wá ní ká do aṣọ bóra yìí wọ́n ní ká jìnà sí ká máa da aṣọ bomú ó ti yé ká wà lórí irun ní sí ká wá da aṣọ bo kíni
ká da aṣọ bomú báyìí wọ́n ní kò bẹ́ sí mu ìgbà táwọn àfáà ní kò sí tó burú mẹ́ wọ́n náà ní irúgbà kòró tó ṣẹlẹ̀ yẹn ọyẹ tani kí gbogbo àwọn èèyàn máa bomú ìgbà yẹn necessity dé nìyẹn lẹ́yìn rẹ̀ o gbọ́dọ̀ bomú ó ti yé tó bá fẹ́ kírun fún Ọlọ́run ọba Allah eléyìí ni wọ́n bá tí a rí sàlàyé fúnra ara wa abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala wẹ́dà tí ó tún change yìí kò sí ẹni tí ò ní máa gbé wẹ́dà change àwa abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala oore tí ń bẹ ní kọ́lọ́run ọba Allah mọ́sàfí bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa lò gbogbo aburú tí ń bẹ ní abẹ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run dáàbò bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wa ń bẹ kọ́lọ́run mọ́jà aburú ṣe wa abi Allah subhanahu wa ta'ala kó má bínú sí wa Allahumma inna nas'aluka khayraha wa khayra ma fiha wa khayra ma ursilat bih وأعوذ بك ونعوذ بك من شرها وشر ما فيها وشر ما أرسلت به إنك على كل شيء قدير اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọ̀rọ̀ pé àsìkò sin ìrun àsìkò ìrun ti yàtọ̀ sọ̀látùl asr nísìn after 4 ní wọlé 3 minutes after 4 ní wọlé ìrun sọ̀látùl maghrib nísìn tó 6 ní wọlé wíyá 6:30 gíní 6:33 so ìrun àsùbá nísìn àsìkò tí ń wọlé oyé wíyá bí la ilaha illallah 5:34 oyé a rí padà gbogbo aná rí pé ilẹ̀ tí ń ṣe gíní ilẹ̀ ń tètè mọ́ púpọ̀ so ká gbìyànjú ká change àwọn nǹkan nítorí pé tá a bá ti ń kírun lásìkò gbà tí ìrun ò tí ì wọlé oyé wọn lọ́wọ́ bá Allah nígbà lọ́wọ́ ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta bọ́lọ̀ ti pé ìrun lọ́ranyàn àsìkò tá a kì í náà ọ̀ranyàn ni o abẹ́lẹ́wọ̀n bá Allah iṣẹ́ tá a ṣe tọ́lọ́wọ̀n nígbà lọ́wọ́ kọ́lọ́mọdé ní kọ̀ọ̀kan wá ṣe o ọlágbára ọlọ́run subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk akimis salat.